ṣètò àlàó èdè mi lọ́wọ́ o ẹ mọ iye èèyàn náà tó mọ orin ìkọjọ aláyé lọ tọ́lọ́run gbé fún sípò yẹn ilé dàdí ò ti níyì mo lọ Badagry mo gbadé mo tẹ̀fẹ́ dádé ẹ̀gbọ́n wálé mi Badagry ní wọ́n fún yín ládé wọ́n fún mi ládé ń bẹ̀ adé kíni adé orin nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó dáa ni tí ó bá sí àgbààgbà yẹn lókè á ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ fújì nígbà yẹn tèmi bá ṣeré iléyá tàbí túnráwẹ̀ kò ṣe tẹ́mi ẹ̀kọ́ ní gbogbo wọn. lọ́dún wo nìyẹn. ọdún yẹn ń sìn bóyá 1983 ìtàn eré òṣèré máa sọ àbẹ̀ntí ò bá yé pé òṣìbàjẹ́ nìkan bẹ̀rẹ̀ bàbá ní ìwọ dàgbà níjọ́ tó bá fẹ́ ṣe nǹkan olùgbò gidi kó máa lọ má gbà yẹn kó máa fi ṣe nǹkan yẹn ẹni tó lọ bá gbà fún ló dàgbà ní iṣẹ́. olórin yìí sìn tó wà níwájú àwọn oníkàlùkù ti mú àwọn èèyàn tí wọ́n ti tẹ̀lé wọn lẹ́yìn so Àlàó làwọn tẹ̀lé. kò sí nǹkan téèyàn lè pera ẹ ẹni tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ gan ṣé ó máa kóhun tó sí Aláàjì tó bá wà pé kí ló ti kọ́ṣẹ́. Adékúnlé òǹtà ẹ̀gàn Àlàó ń gbìyànjú torí kórí ló bá ẹ ṣe tó jẹ́ pé nínú olórin ní ìlú Naija wa especially ilẹ̀ gbàmọ̀lìṣà bí ìkóso lórin náà tó máa kóyan tiẹ̀ kéré. Tèmi Aláàjì náà àtijọ́ play níjẹ̀bà àgbàdo. Aláàjì o Sheffield. ok nígbà tí màá dé yẹn mo gbọ́wọ́ Òṣùpá wọlé èrò títí mo yọ ságbà àpapọ̀ Òṣùpá ló ti wọ ẹgbẹ́ nǹkan gbà wò. ẹgbẹ́ jẹ́ forí kẹyẹ wá ohun tí ó sọnù ẹni Ọlọ́run dá lọ́pọ̀ sún ta orí èdè mi ẹni Ọlọ́run dá lọ́pọ̀ sún ta orí èdè mi. ládùúgbò yẹn ó stand out gan ni o mo ṣeré ọdún kan mo ṣeré ìtúnrawẹ̀ kan mo sì kì wọnú léyà mi. kí ló dé. torí ibi kan wà tí máa ń play yẹn wọ́n máa tò dé títì ní pé kí ló dé. so wàhálà díẹ̀díẹ̀ wà ń diṣẹ́ fújì. ó kó ń wá la díẹ̀díẹ̀ o. agbálórin kan ni a tún ní lórí ètò yìí lónìí nínú àwọn onífújì wa nílùú Ẹ̀gbá tó gbó wọn sì káàkiri àgbà ẹ kọ́ fún wa lónìí náà ká bẹ̀rẹ̀ láti bẹ̀. ẹ̀yin tèmi ọpọ́n sùn ta orí ìkìlẹ̀ fẹ́ gbọ́ orin ọgbọ́n àtàlùjọ ní àwọn tèmi ti wà ní sẹpẹ́ wọ́n ti ń gbáradì láti jó ẹ̀yin tèmi jóyá ohun tẹ́fẹ́ ti dé ẹ ṣá má bá mi ká lọ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jọjó ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jọjó ẹ̀yin tèmi ijó ṣá ti yá ẹ̀yin tèmi ijó ṣá ti yá àlùjọ yẹn náà rè ẹ̀sùn mọ́ bí ká jọjó àlùjọ yẹn náà rè ẹ̀sùn mọ́ bí ká jọjó ara tó wọ́n lọ́hùn ló ń fẹ́ dáadáa tóun tó wọ́n lọ́hùn ló ń fẹ́ dárọ̀ ìgbà yòówù kí n lè lò nílé ayé ń bí má fi mí dára tí ó dá ọba ìláyé àtèmi àtàwọn olólùfẹ́ mi ẹ ṣàmì àṣẹ. àmì o àmì o àràbí òre gbàǹkọ̀gbì tó máa yọ̀tá lẹ́nu ni ó fi mí dá òre òjijì ni mo fẹ́ nínú ayé mi o òre Amẹ́ríkà kí n kọrin kárí àgbáyé tán bá máa pè mí kan pè mí lólórin àgbáyé kí rówó fi tán ọmọ kan yọmọ alálùbáríkà o èyí ni mo fẹ́ Ọlọ́run ṣe yìí fún mi ara tó wọ́n lọ́hùn ló ń fẹ́ dáadáa ohun tó wọ́n lọ́hùn ló ń fẹ́ dárọ̀ ìgbà yòówù kí n lè lò nílé ayé ń bí má fi mí dára tí ó dá ọba ìláyé àmì o àtàwọn olólùfẹ́ mi àtàwọn tó ń wò wá káàkiri àgbáyé. Ọlọ́run ajídára ni ẹ o ara tó bá ti dá kò sẹ́ni tó lè yẹ̀ ẹ́ wò ara rẹ ni ó fi mí dájọ́ wò títẹ bí tara tán máa rí mi ò ta dùnnú tèmi gan máa ju ilé ìpèwọ Ọlọ́run mo dúpẹ́. ẹ bá dárúkọ yín fáwọn aráàlú. orúkọ mi ni ọmọọba Taoreed Alabi Ọpọ́n ti sún. ọmọọba ọba abo. Lúwájì tó kọ́kọ́ jẹ́ Lákégbára. Lúwájì. ṣé ní Aké. Aláké. Aláké ló kọ́ jọba. bàbá yín. bàbá ni o. bàbá yín ni ọba Aláké àkọ́kọ́. wow. báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin. ṣe rí iṣẹ́ orin ìṣèṣẹ́ kan tó yọ ọkàn lè ní pé bóyá kó kọ́ àbí pé ó ti máa wà ní inspiration èèyàn gangan because nígbà tí a ti ń wà ní ọmọdé náà a bá sọ̀rọ̀ tàbí a wà nígbà tí mo ń kọ́ṣẹ́ torí mo níṣẹ́ kan tí mo kọ́kọ́ ìgbà yẹn náà náà máa ti ní iṣẹ́ orin ló ṣì máa ṣe iṣẹ́ orin ló ṣì máa ṣe wà kákò sí kan máa lákọrin bẹ́ẹ̀ wọ́n ló ń ṣe gbà ní àdúrà náà nìyẹn adẹ̀bẹ̀rẹ̀. so oníṣẹ́ kan tẹ̀ ń kọ́ tẹ́lẹ̀ iṣẹ́ kí ni. mo kọ́ṣẹ́ panel guitar. ok di panel ẹ ti ń kọrin. ṣé lẹ́gbàá yìí náà. lẹ́gbàá yìí náà ni. ok kì í ṣe bá ti lé àti school ẹ ti ń kọ́. mo ti ń kọ́ láti school but ṣe mọ̀ nígbà tí èèyàn bá ti stand out nínú nǹkan àbí kọ́kọ́ wá nǹkan fi kún ìyẹn ni a fi. ẹ wá lọ kọ́ṣẹ́ lẹ́yìn èèyàn ni.
ṣe iṣẹ́ orin ẹ àmì ìkọ́ṣẹ́ lẹ́yìn yan ẹ àtọ̀ mi ìkọ́ṣẹ́ lẹ́yìn ẹnìkan kan ẹ̀bùn yẹn kàn wá ni. ó wà ní òun ó wà ní òun. báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú. Ọlọ́run ṣe ìyanu adúpẹ́ because nígbà yẹn náà eré ọdún la máa ń ṣe tá a bá ti ṣeré ìtún ààwẹ̀ iléyá Christmas àwọn eré tá a máa ń ṣe jù nìyẹn. níbo ládùúgbò bo. Òkè Tòkú lèmi wà Òkè Tòkú. lọ́dún wo nìyẹn. ọdún yẹn ń sìn bóyá 1983 83 kẹ. 83 84 eré ọdún là ń ṣe. ẹ̀yin tí ń ṣeré ọdún 83. bẹ́ẹ̀ ni mo sọ. ṣe mọ èèyàn lè ti máa ṣeré níbì kan wọ́n má ti gbọ́ dáadáa bọ̀tán tó jẹ́ tàjọ wà ládùúgbò wọ́n mọ̀ pé tó ń kọrin. àwọn wo lẹjọ ń kọrin ládùúgbò ń gbà yẹn. àdúgbò kan náà ni tèmi Múmúnì wà. Múmúnì wo. Múmúnì Àkànmú. Sunshine. Lẹ́kan Sìrò má tó kú. Sìrò. nígbà yẹn tèmi bá ṣeré iléyá tàbí túnàwẹ̀ kò sí ìtẹ́mi ẹ̀kọ́ ní gbogbo wọn. kò sí ìtẹ́mi ẹ̀kọ́ àti Sìrò máa ọmọ máa wá dágbo mẹ́rú lásìkò. nígbà yẹn tí ó bá séyàn làgbo ọmọ máa wá dágbo mẹ́rú. Lẹ́kan Sìrò máa tó wà ń jẹ mọ́. Lẹ́kan Sìrò máa jẹ mọ́ ó ló wà ń sìn. ó ti ṣaláìsí. ẹ̀dọ́nà ìgbà kan náà lẹ́yìn àti Sìrò máa ti Múmúnì ìjọ bẹ̀rẹ̀ ni. ìgbà kan náà ni. ìyẹn Múmúnì Àkànní Sunshine. ṣẹ́rí àwọn nǹkan kan wà níṣẹ́ orin Ọlọ́run dá wa láre. ṣẹ́rí olómìn a ti máa kọrin báyìí kó tó pòun gba eré rárá a ti lo bọ́ọ̀dún mẹ́jọ ń jẹ. olómìn ìgbà tó bá dẹ̀ bẹ̀rẹ̀ báyìí kó máa grow bẹ́ẹ̀ ni. náà ìgbà tẹ́yìn wà lókè Òkè Tòkú yẹn Múmúnì Ọlọ́ládé ńkọ́ Ọlọ́ládé Saheed Possible. Saheed náà ti pẹ́ but ìgbà kan náà ó tún lọ ṣiṣẹ́ lẹ́yìn Àkànmú. Múmúnì. òun náà ti pẹ́ o òun náà ti pẹ́. àsìkò tẹ́yìn sọ pé yín wà lókè Tòkú yẹn àwọn olórin míì wo ló tún wà láwọn àdúgbò kankan. àrí Kàràṣì níjẹ ní Ṣàpọ̀n. Kàràṣì. Mọ̀rúfù Ebi náà wà ńbẹ̀. lérí Àṣàpọ̀n náà lòun náà wà. Mọ̀rúfù Onírú Jẹ̀lílé Àdìsá. sẹ́ẹ̀tì ni àwọn yẹn. bọ̀ Tádéolú sọ pé òun àti Mọ̀rúfù Onírú jọ bẹ̀rẹ̀ ni. wọn yẹn jọ bẹ̀rẹ̀ ni. Eleganza wà ní ibi aké yẹn. Eleganza náà ti ń kọrin gbà yẹn àbọ̀ ṣe ṣiṣẹ́ fridge. ó ti ń kọrin. tó náà lọ ṣiṣẹ́ wọ́n ti ṣe practice. la ń ṣe. practice la máa ń ṣe. but practice èmi ó máa ń rinlẹ̀ gan ni o. ó máa ń rinlẹ̀. àwọn bọ̀dá Mèmúdù àwọn yẹn wọ́n bọ̀dá wọn ń pè bọ̀dá yẹn ní Mèmúdù nígbà yẹn lọ́dún yẹn. Mèmúdù tó ń kọrin. ládùúgbò ni Mèmúdù yẹn wà. ó ṣáìdì Òkè Ìgbórè àbí mọ́ òkè Àgòwù. ibẹ̀ ni bọ̀dá yẹn wà lọ́dún yẹn. àwọn yẹn àwọn náà ti ń ròde kankan lọ. tí n bá fẹ́ play olílù wọn ló máa ń lùlù tó ń gbà á ń pè bọ̀dá ní mírèkù. ẹ̀dọ́ ìgbà tẹ́yìn bẹ̀rẹ̀ iṣẹ́ fújì lábẹ́òkúta ẹ sọ díẹ̀ fún mi nípa ìtàn fújì lábẹ́òkúta tẹ́ ẹ mọ̀ láti náà because nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ kan tá a ṣe pẹ̀lú àwọn kan wọ́n nígbà kan ìjọba díyà dé ó lẹ́ni tó bá fẹ́ ṣe patí Ṣẹ̀fíù Àlàó gan sì sọ̀rọ̀ yẹn. ìgbà yẹn Díyà Àlàó ni mo bẹ̀rẹ̀ orin bí àkọ́kọ́ ṣòfin l'Ògùn state nígbà tó dé ó ní kó máa san 5,000 wà láwọn adé ni ìlú mi kẹ̀dẹ̀rẹ̀ mi ò lè rí 5,000 náírà san ló bá bẹ́ òkúta kò ṣe léré mọ́ gbogbo eléré tó pọ̀ lábẹ́ òkúta wọn pọ̀ rẹpẹtẹ gbogbo wọn sẹ́lẹ̀ Kánò ní kíákíá ó wàá ké èmi nìkan ṣoṣo. náà ẹ̀yin wá ń sọ̀rọ̀ 1983 nsìn àsìkò yẹn náà lọ̀rọ̀ díyà. ó ní ọ máa ń wá kókè tó ń dìjà gan ni gbogbo gbà náà àwa ti ń ròde kankan lọ. mo ṣeré kan ní ọdún kan mo play ọ̀sán ní Ìpòrò Aké mo àṣẹ kan ní Tamọ́rìn wọ́n dẹ̀ sí títì ni wọ́n wá gbé wọn lókà ló máa ń jáde ńgbà yẹn wọ́n máa jáwèé fún wa àwọn akẹrẹ ẹdẹmọ pé onífújì láti ilẹ̀ ànífẹ́ gbà ìjà ni tèmi ìkọ́lá ṣe ń rí adé ní pé ẹkọ ọmọkùnrin burúkú nǹkan kan bẹ́ẹ̀ jẹ́mọ ànífẹ́ gbà èlò là ń pa náà èlò là ń pa iṣẹ́ tó jẹ́ pé àrọ̀ gẹ̀dí gbà ni eré tí máa kọ́kọ́ gbà £1.50 ṣé £1 ní ṣá £1.50. lèrè tẹ kọ́kọ́ gbà èmi kọrin mo gba $20 naira. ok wọ́n ná fún yín. wọ́n ná fún mi. tínú yín dẹ̀ máa dùn pé ọbẹ̀ ti sè. àwa ò retí owó òṣè akàn òṣè gbígbà pé òṣè pé a máa nírètí pé owó ẹ mọ̀ pé iyì tó wà níṣẹ́ eré iyì tó wà ń bẹ ó gọbọi gan.
di sin náà ó sì pọ̀ Ọlọ́run gbé lọ sókè. Àmín. Ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. Mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ bí ọdún mo ti ṣe rẹ́kọ̀dù kan but yẹn ò wà òkè but tí mo ṣe bí ọdún kẹta sẹ́yìn sí tí mo pè ní My God. Ẹ̀dùn náà ṣé láti 1983 tẹ́ ń sọ yẹn sìn ọdún kẹta lẹ́sẹ̀ wá ṣe rẹ́kọ̀dù kí ló dé? Kò sí. Ṣé ohun yín láti ṣe ni àbí báwo? Ó wù mí láti ṣe mọ̀ pé nígbà tí èèyàn bá wò pé nǹkan tó máa ṣe kó ń jẹ́ kó stand out tí ó dẹ̀ sọ lórànlọ́wọ́ kò sọ lórànlọ́wọ́ rárá. Àwọn òbí tó yẹ kó ràn lọ́wọ́ ó ti ní kó má ṣe fújì. Kò dẹ̀ sí tó fàájú pé nígbà yẹn èmi ládùúgbò yẹn ó stand out gan ni o. Mo ṣeré ọdún kan mo ṣeré ìtura àwẹ̀ tán mo sì kì wọnú léyà mi. Kí ló dé? Eré ti pọ̀ jù àbí? Eré wo ló ń pọ̀ jù? Akílódé tẹ síkì wọlé yá. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Inú léyà ríbi tí mo tún wà àti mo tún ṣe ìgbádùn náà wọ́n tún wá pè mí pé ẹnìkan ń ṣeré níbi tí mò ń ṣeré ẹ pé ọmọ ìgbádùn ẹ kí n tún bọ̀ kí n tún wá lọkọrin bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n mi tún gbọ́ pé ṣé nǹkan ń ṣe ọwọ́ ọmọkùnrin ni ìwọ tó ṣe ẹ̀tọ́ hospital dé lọ́tún wá gbé ọ náà tún lọkọrin tí nǹkan bá ti ṣọ̀tá ẹ àwọn jáwọ́ lọ́rọ̀ ẹ̀ pápátá. ń bọ̀ lọ́pọ́n sùn yẹn ti wá. Ibi tọ́pọ́n sùn ti wá torí nígbà yẹn lóòótọ́ ẹ ṣe handsome Taoreed Alabi ni mò ń lò mo nígbà kan tí gbogbo ẹ̀ tó yíwọ́ àtúgbùdánù ó dé Èkó. Ẹ lọ Èkó? Àmúlẹ̀ Èkó. Mo wà lágbàdo lọ́dún yẹn. Àgbàdo. Iṣẹ́ ọwọ́ ni mo bá lọ kì í ṣe tó ní bọ́ tí nígbà tí wọ́n á débẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ tó kọrin jọ ti máa gba máìkì lọ́wọ́ lọ́wọ́ kí ló dé ọmọkùnrin ẹ̀yìn wà bí báyìí but èèyàn tí ò níyàn lẹ́kọ̀ọ́ tí ò ṣe nǹkan kan mo ṣe padà wá nìyẹn mo ṣe lọ gbaniṣẹ́ nìyẹn tí máa gbaniṣẹ́ báyìí ọwọ́ Fẹ̀mọ́ Promoter òun dẹ̀ ni wọ́n ń gbé gbogbo àjùgbà yẹn bí mo ṣe kọrin báyìí ọpọ́n ti sún nìyẹn ibi tó ti lẹ ọpọ́n ti sún mọ́ mi lórí nìyẹn pé ọpọ́n ti sún iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ o iṣẹ́ ti bẹ̀rẹ̀ o ibi tó ti lẹ ọpọ́n ti sún mọ́ mi lórí nìyẹn. Ìtàn eré òṣèré máa sọ àfẹnjú ìbàyè pé òṣìwájú ẹnìkan bẹ̀rẹ̀ òṣèré èèyàn kan wá tọ́lọ́ ti gbé lọ sókè ó ní wàá ní ìwọ dàgbà níjọ́ tó bá fẹ́ ṣe nǹkan olùgbò gidi kó máa lọ má gbà yẹn kó máa fi ṣe nǹkan yẹn ẹni tó lọ bá gbà fún ló dàgbà nù iṣẹ́ òun ló lẹ́nu láti sọ̀rọ̀ òun ló lẹ́nu láti sọ pé mo bẹ̀rẹ̀ eré láti ìgbà kan èmi ò fẹ́ sọ mo lórí prógrámù kan jọ kan ọwọ́ ní pé gbà mo ní mo ti dáyé ti pẹ́ o ìtàn ni o èmi ò fẹ́ máa sọ rárá because ìwọ tó èèyàn ló máa júwe pé ìwọ báyìí ò ti tó báyìí. Ok, mò ń bọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ ń sìn olórin kan wà lábẹ́òkúta Calypso ṣe mọ Calypso. Calypso ní. pé àwọn olórin yìí sìn tó wà níwájú àwọn oníkàlùkù ti mú àwọn èèyàn tí wọ́n ti tẹ̀lé wọn lẹ́yìn so Àlàó làwọn tẹ̀lé. Kò sí nǹkan tí yóò lè pera ẹ kò sí nǹkan tí yóò lè pera ẹ nígbà tó ń bá pé lẹ́yìn Calypso Àlàó òun ló kàn kò sí nǹkan tí yóò lè pera ẹ ẹni tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ gan ṣé ó máa pé òun tó sí Aláàjì báwo wà pé kí ló ti kọ́ṣẹ́ bí ó ń tẹ̀lé o sá ń ṣe báyìí pé Àpèké Súlè ó sàsọ̀tọ̀ kan jọ́ kan pé òun rí tó ń kọrin ní agboolé wọn. ó gẹ̀ yín náà wò. mo wo kìíní ẹ̀ ń gbà yẹn ṣé ńgbà tó wá pé òun ní igbó ní ọ̀hún yẹn wà ọ̀hún yẹn náà jẹ́ pé òun rí wa kan kó yẹn wà kiri nígbà yẹn gan Santoma là á mọ̀. Saidi. Òun là á mọ̀. Santoma. Bàbá àgbà ni ó ń gbèrè gidi nígbà tá a bá wà mítí náà. Mọ́kọ́lá side yẹn. Ní Mọ́kọ́lá side kó tó kàn wọn àwọn Ìlọrí àwọn yẹn ti pẹ́. Sẹ̀mí Ìlọrí. Sẹ̀mí Ìlọrí Òtòlò. Òtòlò. Àwọn yẹn ti pẹ́ but lọ́wọ́ tí Ọlọ́run máa gbé gbogbo ẹ lọ sókè ìgbà ẹ la ṣẹ̀dá fújì mítìn oní fújì lẹ̀ nígbà tó bàbá máa dé mítìn òun máa ti há àti lágbo ẹ má bí inú ògbó tó lágbo léni o àwa wò pé ó ní bọ̀bọ̀ ìtì rí kíní ìṣe Ọlọ́run gbà fún gbà èmi ní pé ẹnìkan ṣe bẹ̀rẹ̀ ẹnìkan síwájú eré ṣẹ̀rí oníkálùkù ló mọ nǹkan tó tó oníkálùkù ló mọ nǹkan tó tó kí n wá máa fi ra mi pé mo ṣíwájú ìṣẹ̀fíù bẹ̀rẹ̀ dàbí ìṣẹ̀fíù ṣíwájú ṣé ojú kọ́ ló mọ tó yónú ni ṣé nǹkan tó gbé dání ṣé nǹkan tó lọ́n gbé fún ló fẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ but àwọn èèyàn a kì í nírò rí pé ẹni tó náà bá ṣe àlùbáríkà sọ̀rọ̀ ẹ̀ òun ló dí ṣe òun lọ́lọ́run jẹ́ kó já síwájú. ẹni tó lọ́n bá fi sí. tó bá wùn tó fi sípò inú rẹ́kọ̀dì mi tó gbọ́ ọmọ kan ni mo ní Adékúnlé Òǹtà Ẹ̀gàn Àlàó ń gbìyànjú torí pórí ló bá ẹ ṣe tó jẹ́ pé nínú olórin ní ìlú Nàìjíríà wa especially ẹlẹgbà mọlíṣà bí ìkóso lórí náà tó máa kóyan tiẹ̀ kéré pé òyìn Adékúnlé kò dẹ̀yìn ra ẹ o bárẹ́ ní lágẹ̀mọ́ ẹ ò mọ́jó ẹni kò ní tọ́hún kò ìjó tiẹ̀ ká ìjó tiẹ̀ ká wòran kò ní tọ́hún kò ìjó tiẹ̀ ká wòran kò ní tọ́hún kò ìjó tiẹ̀ ká wòran orí ni àìmọye èèyàn náà tó mọ orin kọjú aláyé lọ tọ́lọ́run gbé fún sípò yẹn ìlú náà màṣẹ wà Manchester
bí wọ́n ṣe ń sọ ó dà pé Àjàsá Àbádé, Àjàsá Manchester, Àjàsá Manchester, àwọn Kẹ́muyẹ Ramoni, àwọn Àjàó Commander. Ṣe rí orúkọ wà kò tó náà tó ń tọ́ọ̀pù náà tí èèyàn mọ̀ dáadáa. Orúkọ wà. wọ́n lè ní orúkọ, kò sẹ́ni tí ò ní orúkọ. Bẹ́ẹ̀. èmi náà bí máa sọ máa ní mo ní orúkọ. But ṣé gbogbo èèyàn ló mọ̀ mí? Ṣé gbogbo èèyàn ló mọ̀ yan? Òdìwà tí ọba gbéraga, Ọlọ́run gbé wa ga, Ọlọ́run ló ń gbẹ̀dà ga. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sọ pé iṣẹ́ orin pé ó máa ń ní kéèyàn múra, àwọn kan ní ogun wà nídìí iṣẹ́ fújì nǹkan kan, kí lè rí sàárín yẹn gẹ́gẹ́ bí ìrírí ti. Ogun wà bẹ́ẹ̀ náà ni mo ti kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn. Pé nígbà tí mo ṣeré ìtúná àwẹ̀ tán, mo sì wọnú ilé yá. bóyá iṣẹ́ pọ̀ jù ni. Iṣẹ́ wo ló ń pọ̀ jù? Mo sì kí wọ́n nílé yá ni. Torí ibi kan wà tí máa ń play ẹ̀, wọ́n máa tòde títì ni. Wọ́n máa tòjá títì ni. Níbi tẹ́ ti ń play. Níbi tí mo ti ń play. Níbo nìyẹn? Ní lókè tó kù ṣe mọ ṣọ́ọ̀ṣì tó wà níbi tí wọ́n ti ń ta táyà yẹn. Bẹ́ẹ̀ni. Ọ̀nà tó lọ sísàlẹ̀ yẹn láti iwájú ṣọ́ọ̀ṣì la máa ṣẹ́ẹ̀tì sí. Wọ́n máa tòjá títì ni. Nígbà tó lọ́dún kan lọ ọmọọṣẹ́ mi ní tèmi fáǹsì mi lọ́dún pé àwọn máa kọ gbogbo náà dáadáa ní kíní jẹ ohun ìjàjọ pé ọ̀hún tó ń wá dábì ìrúsẹ́ èní iṣẹ́ ọ̀hún máa dá ọ̀rọ̀ ẹ̀ sì wáyé lánàá pẹ̀lú bọ̀bọ̀ kan bọ̀bọ̀ ẹ̀ ó ya wèrè gan pé tí ó bá tán tó ń gbà ilẹ̀ yẹn ẹ̀gbọ́n ẹ̀ṣẹ́ ìnẹ́nu ni lọ́ dájọ́ sábẹ́ stage báyìí. Kí ló ń dájọ́? Ohun ìjà ni pé ọ̀hún tó bá wà lọ́dún ìṣẹ́kùn wọn fẹ́ dàbídú àwọn máa ṣára wọn pàdé. Èwo lóhun ìjà? Àdá lẹ́gbẹ́ oríṣiríṣi gan pé kí ló dé àwọn kì í lágbo wọn ládàgbò wọn rúnà ó jẹ́ gbé wa nígbà tó bá ṣèrò lọ́dọ̀ wọn. Ọdún lẹ́kọ̀ọ́ sí Roma òun náà máa ń ṣeré ọdún ọdún nígbà tó bá ti ṣèrò níbẹ̀ mọ́ wọ́n máa bọ̀ nípa bí. A máa dàrú. Wọ́n máa dá gbogbo ẹ̀rù kó dìbò. Àná máa kó jà wá gan tìjà tẹṣu gan. Ọ̀hún jẹ́ ká ṣeré ẹ̀ mọ́jú tó bá máa dùn wọ́n bí ẹ̀ tírì báyìí ẹ̀dẹ̀mọ̀ obìnrin máa pọ̀ lẹ́yìn tí wá gbogbo wọn máa pọ̀ ìtọ́ máa fẹ́ wọ́n ti fẹ́ yàwó orí kọ́ máa fi dájà lẹ́yìn wọn tí ò tó nǹkan kan. So wàhálà díẹ̀díẹ̀ wà ń diṣẹ́ fújì. Ó kó ń wàhálà díẹ̀díẹ̀ o ó kó ń díẹ̀díẹ̀ iṣẹ́ ńlá ni kó tó di pé ó máa kọrin pé ìwọ náà ó ti dẹ eléré tó ń gba iṣẹ́ ńlá wọ́n ti ń pẹ̀ ságbó ńlá nọ́bì ṣeré orí kò múra jù yẹn lọ orí náà pẹ̀lú nọ́bì ṣeré ṣèfẹ́ àlàó èdè mi lọ́wọ́ o ṣé mo pẹ́ ní tó bá dí lọ́wọ́ wọn àsọpọ̀ dín lọ́wọ́ èèyàn èmi ò lè gbàgbọ́ pé nìkan dí mi lọ́wọ́ orí oníkálukú ló ń ṣe kò sẹ́ni tó máa fẹ́ mú òkè tí ò ní sapá ẹni tó bá dẹ̀ wà mókè yẹn ṣe mọ̀ pé ó ti dọ̀tá ayé ó ti dọ̀tá pé òun ló ń dí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ni nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ó ti dọ̀tá pé òun ló ń dí wọn lọ́wọ́ Ọlọ́run jẹ́ káyé dí wa lọ́wọ́ ẹni táyé bá dí lọ́wọ́ lè rí because ayé ò dí mi lọ́wọ́ Ọlọ́run ṣe mo sì ní ibi kan tí mò ń forí pamọ́ sí mo dẹ̀ ní mọ́tò kan tí mò ń gbé kiri kí ni mo á ní pé ayé dí mi lọ́wọ́ fún. Iṣẹ́ fújì ńgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ń sìn kí lè rí sí. Nígbà tá a bẹ̀rẹ̀ yẹn iṣẹ́ fújì ó ní ó stand but ń sìn adúpẹ́ fọ́lọ́run àtúndúpẹ́ náà ni o torí a sì rí lọ à ń rí lọ tó dẹ̀ pé Ọlọ́run ṣe yànù èmi ń lè mi sọ o tí yín lẹ̀ ń sọ èmi lè mi sọ o mo dẹ̀ tún níbi kan tí mo ń ṣe jọ̀hún Ọlọ́run dẹ̀ ṣe yànù bẹ́ẹ̀ náà ṣé mo iṣẹ́ yìí náà kò ṣe pé èèyàn máa tẹtẹrẹ lórí ẹ̀ because owó lèèyàn fi ń wówó ìwọ tó máa organize jump ń sìn kò máa fowó wówó ni o lè retí pé oníbàkan ló ṣe máa kówó lé ẹ lọ́wọ́ kó tó organize irinṣẹ́ ọmọṣẹ́ tó máa wá but tó bá ti fowó wówó ibẹ̀ náà ló ti máa rí èèyàn tó máa pè ẹ́ lélẹ́rẹ́ ó kọ́ lè lajókòó sílé kó máa ní onórúkọ bàtà nífẹ̀ẹ́ pẹ̀ lélẹ́rẹ́ ṣọ́ọ́tẹ̀ rẹ̀ ṣọ́ọ́rẹ́dì yàmọ̀ báàlù nísìn ni tí èèyàn bá rí báàtò wà òkè ó máa rí ṣe yáàdẹ̀ máa pè láti bẹ̀ máa mọ̀ sí pé ó ṣe ṣiṣẹ́ yẹn but àwọn ọ̀ràwà míì wọ́n máa jókòó sójú kan ni. So ẹni gbé rẹ́kọ̀dù kan lẹ wá ṣe bí ọdún 3 sẹ́yìn kí lẹ pé táìtù lẹ̀. My God. Ọlọ́run mi kí ló dé ó máa ní nǹkan tó fa táìtù yẹn. Ọlọ́run ló jẹ́ kó tásìkò ẹ̀ka tó ṣe. Mo ní mo ń gbìyànjú pé mi ò lè là ìgbìyànjú mi má ṣe jẹ́ tèmi ó gbé because tẹ́dá bá ń gbìyànjú okòhun ò lè là tá ò bá ti kọ́ òpẹ́ da yẹn má là ìgbìyànjú àti là asán ló máa jẹ́ Ọlọ́run jọ̀ọ́ má ṣe jọ̀rọ̀ mi ó já sófo mo ń gbìyànjú pé mi ò lè là ìgbìyànjú mi má ṣe jẹ́ tèmi ó gbé òkìkí mi jẹ́ kó kàn títí dalẹ́ torí ìmọ̀ tó fún mi kì í ṣẹgbẹ́tẹ̀ nìkankan ṣé mi lólógo èèyàn káàrí àgbáyé ṣe yí fún mi kí n lè dúpẹ́ oore rẹ Ọlọ́run
mo dẹ̀ ń dúpẹ́ fọlọ́run torí wọ́n ṣe pé ọlọ́run lè máa gbọ́kànlé ní gbogbo ìgbà. àṣeyàn ọlọ́run ni. gẹ́gẹ́ bí onífújì àwọn ìrírí mi wò lẹ́tún ti ní ìdíṣẹ́ orin yìí. ọdún kan mo lóde kan Fẹ́mi oníṣẹ́ wa ó ṣẹ̀ ṣe irinṣẹ́ yẹn tán èmi kọ́ lo irinṣẹ́ yẹn lóde yẹn. èmi ni jókàn èmi kọ́ ni jókàn àti ṣeré ọ̀sán ẹ ti mọ̀ pé wọn máa ń láìkì ọtẹ ti yẹn ebu èkó ló ti wá ó ti la bá mi gbé ó ti pákéjì everything lẹ́kọ̀ọ́ mi pé kí n sinmi o pé kí bàbá jẹ́ mo wà láìtàlà èmi ni jókàn èmi kọ́ ni jókàn náà ti jà àti ẹ̀ tí ó ṣẹlẹ̀ látijọ́ tí mo ti ń ṣe aago kan òru la. ìwọ ló fẹ́ jó èmi mo fẹ́ jó èmi ló fẹ́ jó kò ló dà tí dàbọ̀ bolẹ̀ gan pé ṣe kí ló dé ilé wa aago ó ṣẹlẹ̀ rí. àwọn olórin ńlá làwọn ilẹ̀ ti bá pàdé rí. tèmi alájì náà àtijọ́ play níjẹ̀bà àgbàdo alájì o Sheffield. ok bọ̀tọ̀ wọn wà báyìí èmi bá àsìkò ẹni mo ṣe ti Èkó dé yẹn nígbà tí màá dé yẹn mo gbọ́wọ́ Òṣùpá wọlé. mo tún gbọ́wọ́ Òṣùpá wọlé. tóun tí mo ń lò náà kò tí ì kó lórí ẹ̀ torí ibùdó ìgbọ̀ngbà aṣọ tí mo lò Òṣùpá Ẹ̀gbá ni mo kọ sí lọ́dún yẹn lọ́hùn. ẹ fún mi lọ́wọ́ yẹn díẹ̀. tó bá ti ń stand out náà kò yẹ kó máa tún. kò nídìí láti kọ́ pé èèyàn bọ̀ tí nǹkan kan ló máa fi bá jáde. nígbà yẹn èrò tí tíìmù Aláàjì ò tí bẹ̀rẹ̀ rárá èrò tí tíìmù yọ ságbà àgbọ̀gbọ̀ yẹn Òṣùpá rẹ̀ ó ti wọ ẹgbẹ́ nǹkan kan gbà wo. bí àsìkò ẹ̀ náà ọmọ ọ̀tá ṣẹ̀ jáde èmi ọmọ ọjọ́ gbàrà láìtàláì àwọn bàgbó méjèèjì jẹ lọ́jọ́ tí mo sọ yìí àtàgbà Aláàjì àtàgbò mi àwọn bàgbó ẹ̀ jẹ àwọn ará àrírí náà ni because ó jẹ́ nǹkan tó dùn yàn kí wọ́n ti rí pé ibi ò máa mú lọ máa mú nǹkan dání kó má rí nǹkan mú lọ. ìgbà oníkàwọn èèyàn tún máa retí iṣẹ́ mi ó ti ń bọ̀ báyìí ó ti ń bọ̀ kò ní pẹ́ mọ́ kò ní pẹ́ rárá ó ti ń bọ̀ báyìí àti ń kù. ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó dáa ni tí ó bá sí àgbààgbà ẹ lókè á ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ fújì. ẹ̀dùn náà nǹkan tó ń ṣe kíni. nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó dáa ni. bí èwo. èyí tí ìtẹ́mi rí jù bẹ́ẹ̀ ni pé tí Òṣùpá bá A1 sọ̀rọ̀ pé kọ́ yóò máa pera wọn ní number 1. yéé ni èmi ni Ọlọ́run ló ń jẹ́ èmi. ṣé mo pé èèyàn bá ń wẹ nìkan wájú náà àbí kó fọwọ́ fẹ́ nìyẹn. àbí kó fọwọ́ fún because nǹkan tí Òṣùpá ń claim nìyẹn. ṣé ó yẹ kó fọ̀ fún Kọ̀lìntì Àyìnlá ṣẹ́dẹ̀mọ̀ Aláàjì náà dẹ̀ bàbá ó corporate lọ́wọ́ kan. nígbà míì tọ́lọ́run bá fẹ́ ṣe òde fihàn kan akọ fi nǹkan kan báyìí síwájú ó lè dúró bẹ́ẹ̀ ni kó fẹ́ dínà mọ́ òun. àti tíri lẹ́dà àti kọ́rẹ́ǹsì ẹ wọ̀ pé nǹkan yẹn ó mú amókè sí ni ó mú ọ lọ sókè ni ṣe rí àwọn nǹkan náà ó pẹ̀lú nǹkan tí ò là wà lójú ní Abẹ́òkúta mi ò lè jẹ́ kí ọ̀kan pa mí ó pẹ̀lú nǹkan tó ń nígbà tó bá gbé ọmọ èèyàn fẹ́ kó bragado for example tó bá jà bẹ́ẹ̀ sìn ẹni pé èèyàn máa tí mùsùlùmí wọn fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ á fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn gan kí ló fàjà mo fẹ́ gbọ́ nǹkan tó fàjà yẹn gangan ìwọ tó náwó dátà wà rà mo fẹ́ gbọ́ nǹkan tó fàjà yẹn gangan mo fẹ́ gbọ́ wíwáyà kò ní mí nìkan kan. bẹ́ẹ̀ni tó bá fẹ́ wò àwọn náà lẹ ti ń gbádùn yẹn látàrọ Taoreed Alabi ọpọ́n sún náà lọ ń lò báyìí wọ́n níbi tán ti ń ṣe play bákan náà tẹ̀yìn ṣe é ṣe ń lò dé. rẹpẹtẹ gan òde ńlá gan gidi ni òbí ṣe ṣeré lọ́bì ṣeré Ọlọ́run fẹ́ ṣe àgbà pàtí anything birthday pàtí ńlá eré òkú eré oyè even gan mo sì ṣeré kan ní láìpẹ́ fún babaláyé mi nígbà tán yan dé kí ló dé tán wà níṣẹ́ ìjọba ìṣe Àlàyé ló fẹ́ play bí ni Àlàyé kọ èmi ní Ọlọ́run bless bí nígbà tá a bá ti ń ṣe dáadáa máa rí ìdàgbà ó tún tẹ̀ tó àtúnwájọ náà bí Àlàyé ṣe ń wájọ náà láti wájọ. kò ní bàjẹ́ la ìmọ̀ràn olè ní fáwọn ní fújì generally. ìmọ̀ràn tí mo kàn ní pé ká tẹra mọ́ṣẹ́ ká tẹpá mọ́ṣẹ́ wa náà ni ká dẹ̀ máa gbìyànjú ká má máa lọ jọ́sẹ̀ mọ́lẹ̀ fíyàn kan jọ́sẹ̀ mọ́lẹ̀ gan kéré èèyàn because wọn fáǹsì tó fẹ́ gbéṣẹ́ fún ẹ tó ti lọ jọ́sẹ̀ mọ́lẹ̀ á wò pé elébi ni ìmọ̀ràn tí mo tún lè fún wọn ni pé ká wáṣẹ́ fún iṣẹ́ lábẹ́lẹ̀ kò di pé ọjọ́ tá bá dé òde lọ la máa tó fi ọwọ́ sẹ́nu tàbí a máa káàkiri ojúlé sójúlé. ọ̀dà ẹ fún wa lónìí kẹ́ wá sọ tẹlifóònù nọ́mbà yín. ó gbẹ́rẹ́ mi dé o pẹ̀lú ara ọ̀tún Taoreed ọpọ́n ti so èmi kọ́ Ọlọ́run máa ní ibi lékeléke o ti ń fọ ìṣọ́ ẹ àparò lè mọ ọmọ òun fẹ́ kẹ́ mọ̀ bá ṣe ń rórin kọ pẹ̀lú ìlú tó ń dùn ó dá mi lójú òkè onílé mọ́ ọbẹ̀ ọ̀nà tó mi bá wọnú àgbọ̀n ó kò sẹ́ni tó lè
ẹgbẹ́ jẹ́ forí kẹyé wá ohun tí ó sọnù ẹni Ọlọ́run dá lọ́pọ́n sóta orí ìdí mi ẹni Ọlọ́run dá lọ́pọ́n sóta orí ìdí mi ẹni Ọlọ́run dá lọ́pọ́n sóta orí ìdí mi ọpọ́n sún èmi máa ń kọrin ooo olórin gidi lèmi àtọ̀ èrè ṣó ni wọ́n fi ìbẹ́ ṣin àtòkìtì ṣó ni wọ́n fi ìbọ̀bọ̀ tó bá jẹ́ tó lórin Ọlọ́run ni ẹnìkan kọ́kọ́ ó yá ó ṣá proper ṣe ti rí kò ṣe fi wéra tẹ̀gàn kọ àlùjẹ lé ìtún lè kú táwa ló sọ pé kò sórin mọ́ o bóyá orin tí ó wúlò ló ń gbọ́ àbálùjọ tí ó wúlò ló ń jó sí ó náà ti ló bá mi lábòrí o kò sàn wẹ́wẹ́ tẹ bá ṣe fẹ́ la ó fún yín kò sàn wẹ́wẹ́ ọ̀pọ̀ sún ta orí ìdí ìṣàwọn kan ò mọ̀ iṣẹ́ náà rókò ogun ni torí kóru wọn lójú ogun makọ mo lọ́lọ́run lẹ́yìn ni ìṣẹ́jú ni máa ń pè é bàbá o ó máa ń dá mi lóhùn làwọn ayé ṣe rò pógun ni ó máa ń dá mi lóhùn làwọn ayé ṣe rò pógun ni ó máa ń dá mi lóhùn làwọn ayé ṣe rò pógun ni toró dọjọ́ kọjọ́ tẹ bá rò pé sọmọ kẹ tó lè tú mi láṣìírí gbogbo ìtọpinpin ọpọ́n sún tẹ fẹ́ mọ̀ yẹn kò lè yéèyàn lọ́hún ṣáà ní ààbò. láfikún ẹnujọ́ mẹ́ta ilé ìdádì ò ti níyì mo lọ Bàdágìrì mo gbadé mo tẹ̀fẹ́ dádì ẹ̀yàn wálé ni. Bàdágìrì ní. wọ́n fún yín ládé. wọ́n fún mi ládé ń bẹ̀. adé kí ni. adé orin pé ọba orin tí wọ́n lélẹ́yìí o. ọba lẹ jẹ́ fún. wọ́n mú bẹ́ẹ̀ pé sẹ́fọ̀ pé èmi kàn lọ ṣeré lọ́kọ̀ èmi ò mọ̀ pé wọ́n ti kírètì ẹ̀ lẹ̀ wọ́n lè lọ gbé ilé ọnu mọ́tò nìyẹn pé olórin tí wọ́n bìrì ọba orin tí wọ́n lélẹ́yìí. ní Bàdágìrì. Bàdágìrì. wow. ọ̀dà ẹ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn olólùfẹ́ ilé pè sí káàkiri àgbáyé. 08035780286. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè wọ́n sí nìyẹn tí ẹ bá fẹ́ pè wọ́n fún òde eré tàbí ní nǹkan kan láti bá wọn sọ àbẹ́yìn olólùfẹ́ wọn tẹ́ ń wò wá káàkiri àgbáyé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè wọ́n sí náà lẹ ti gbọ́ yẹn ẹ ṣé gan.